Yeah, ẹ kú dédé wòyí o ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Lórí ọ̀rọ̀ fídíò tí mo post síta ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ EndSARS. Ọ̀pọ̀lọpọ̀ wo fídíò yìí wọ́n bínú, oríṣiríṣi ìpè ni mo ti gbà, oríṣiríṣi messages here and there. Àwọn fans wa mo láti dúpẹ́ lọ́wọ́ yín, mo máa dúpẹ́ náà ni torí mi gbọ́dọ̀ bá yín bínú. Who am I láti bá àwọn fans mi bínú? Torí pé ẹ̀yin lẹ ń gbé wa lárugẹ, láìsí yín kò sí àwa, so mi ò lè bá yín bínú. Ṣùgbọ́n mo fẹ́ ṣe àwọn àlàyé kan fún wa tí kò yé ọ̀pọ̀lọpọ̀. EndSARS yìí àjọ bẹ̀rẹ̀ ni, ẹni bá lọ wo orí IG mi lórí Instagram page mi a mọ̀ pé àjọ bẹ̀rẹ̀ ni, gbogbo àwọn post mi kọ́ post àjọjọ bẹ̀rẹ̀ struggle yìí ni. Torí pé ìjà tá ń jà, a fẹ́ kí ìjọba kó gbọ́ nǹkan tí a fẹ́. Kò ń ṣe EndSARS nìkan là ń jà lé lórí. A fẹ́ kí ìjọba kan ṣe ọ̀nà wa kó dáa, a fẹ́ kan ṣe iná fún wa kí iná Nàìjíríà kó wà stable, kẹ́kọ̀ọ́nọ́mì wa kó lè wà stable. A fẹ́ káwọn ọ̀dọ́ wa kan ríṣẹ́, a fẹ́ kí iṣẹ́ ohun òṣì kó kúrò ní àwùjọ wa, gbogbo ọjà tó gbówó lórí kó wálẹ̀ pátápátá. Gbogbo alájọ ń jàjà yìí kó tó di pé ó di nǹkan míì. Àwọn ọmọ hoodlums wọ́n bọ̀ wá láàrin lórí ìjà tó ṣẹlẹ̀, lórí wàhálà tó ṣẹlẹ̀ lórí Lekki toll gate. Ọ̀pọ̀lọpọ̀ believe pé Yẹmí Mẹ́lọ́ba inú ẹ̀ dùn sí. Ìka ènìyàn ló máa sọ pé inú dùn sí tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o. Ìka ènìyàn ló máa sọ pé inú tó ṣẹlẹ̀ yìí inú dùn sí. Àti gbogbo dúkìá tí wọ́n bẹ̀rẹ̀ sí tó ná tó bàjẹ́ lẹ́kọ̀ọ́, gbogbo ìtàjẹ̀ sílẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Inú wa ò dùn sí o, inú wa ò dùn sí rárá. Kẹ má sọ pé bá pé àbóyá inú wa dùn sí, inú wa ò dùn sí. Gbogbo wa là ń ṣe peaceful protest and it's our fundamental right láti protest pé nǹkan báyìí la fẹ́ látọ̀dọ̀ ìjọba kó tó di pé ó di bó ṣe dì yìí. A fẹ́ tàjẹ̀ sílẹ̀ Nàìjíríà, a fẹ́ tàjẹ̀ sílẹ̀ nílùú Èkó, a fẹ́ kí Nàìjíríà wó, a fẹ́ kó dàrú. Torí pé bíjọba bá fẹ́ ṣe nǹkan fún wa gan, tá bá ń béèrè nǹkan lọ́wọ́ ìjọba tó bá fẹ́ ṣe fún wa, peaceful protest la need láti ṣe. Mo dẹ̀ nígbàgbọ́ pé tá bá ṣe bó ṣe tọ́ bó ti yẹ, tí nǹkan mi ò bá wọ àárín ẹ̀, ìjọba wá ṣe nǹkan tá a fẹ́ fún wa. Inú wa ò dùn sí gbogbo tó ṣẹlẹ̀, ìpànìyàn, ìtàjẹ̀ sílẹ̀, a fẹ́ bọ́n ṣe ń pààyàn ní híàndé, a fẹ́. Inú wa ò dùn sí rárá. N tó wá mú mi, n tó prompt mi láti ṣe fídíò tí mo ṣe yẹn, màá ṣàlàyé fún wa. Àwọn òṣèré wa ni, àwọn òṣèré wa tó lúkálùkù lọ tó lọ ń gbé fídíò, tó lọ ń gbé fóònù wọn, tó ń rìkọ́ọ̀dù, tó ń bẹ̀rẹ̀ sí ń sun ẹkún, tó ń sun ẹkún. Ó dàbí ìgbà tí iná ń jó téèyàn ń da epo sí ni, inú ẹ̀ ó máa rú sí ni. Torí ẹkún tí wọ́n sun yẹn ó ní mẹ́sẹ̀jì tí ó ń pass sí society wa, ó ní mẹ́sẹ̀jì tó ń pass sáwọn èèyàn. Wọ́n ti ṣe báyìí, wọ́n ṣe báyìí. Wàhálà gidi ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. We need a peace, we need peace in Nigeria, we need peace in Lagos State. A fẹ́ kán ba Nàìjíríà jẹ́, a dẹ̀ fẹ́ kán bèkó jẹ́. Bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bìlí pé Yẹmí Mẹ́lọ́ba onìkan ló support Tinubu, òun ló ọmọ Tinubu ni òun ló support ẹ. Ó kàn yà mí lẹ́nu ni, ó kàn tẹ̀ ń yà mí lẹ́nu fáwọn òṣèré wa. Ṣé rí o, tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀yin òṣèré wa tẹ́ ẹ̀ ń sun ẹkún, tẹ́ ẹ̀ ń fi fóònù mo sọ mo ní ẹni tó bá sun ẹkún tí nǹkan bá ṣẹlẹ̀ sí, òun kọ́ ló máa fóònù rìkọ́dù ara ẹ̀. Tẹ́ ẹ̀ ń fi fóònù fi ń rìkọ́dù ara, tẹ́ ẹ̀ ń sun ẹkún yẹn, ẹ fi ń dákún wàhálà ni, ẹ fi ń dákún wàhálà ni. Tẹ́ ẹ bá gbàgbé mọ́ àwọn ilé tí nígbà tí mo jẹ́ Ọláìyá tó kú ní Canada, tó kú sí Canada, ẹ wá owó láti sọ pé ká fi gbókù ẹ wá sílé. I need $20,000
láti fi gbé òkú ọmọbìnrin wá sí Nàìjíríà. Àwa àrí ẹ wá káàkiri nobody tó lè rẹ̀ sí 10 naira ọ̀tí tẹ́lọ bá MC Olúọmọ. MC Olúọmọ yìí ń ló mú lòun ló pọ̀n lẹ́yìn dọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu ká ní ti 30,000 láti fi gbókù Mọ́jọ́ Ọláìyá wá sílé láti Canada. Aṣíwájú fún yín ní $30,000 ló fún yín. Òun lẹ́ fi ṣètò lẹ́ fi gbé òkú Mọ́jọ́ Ọláìyá lẹ́ fi gbọ́ wá sílé o. Ẹ sọ yẹn o, ẹ sọ o, ẹ sọ. Ọmọ kan ṣoṣo tí Mọ́jọ́ Ọláìyá bí táṣíwájú fẹ́ ràn lọ́wọ́ dòní ẹ jẹ́ kọ́mọ yẹn ẹ jẹ́ kó ráṣíwájú, ẹ blọ́ọ̀kì ẹ ni. Torí nígbà míì téèyàn bá ń ṣe dáadáa tẹ bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣàdúrà fún, bí ò bá dẹ̀ ń ṣe burúkú tẹ bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún. Ṣó dá kó rí bẹ́ẹ̀? Iná ń jó ẹ̀ ń bomi sí. Mẹ́sẹ̀jì wo lẹ̀ ń pàṣẹ àwọn aráàlú? Ọ̀rọ̀ ara wa ló bí nínú tí mo fi ṣe fídíò tí mo ṣe yẹn. Àwọn òṣèré wa gbogbo wàhálà wa ṣẹlẹ̀ nílùú Èkó. Ìlú Èkó láti ń jẹ láti mú gbogbo wọn wá fọ ọlẹ́rọ́. So nísìn Yẹmí Mẹ́lọ́ba nìkan ló láìkì Tinubu. Wọ́n lè sọ̀rọ̀ gbogbo wọn dákẹ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kó dídí para ẹ ti gbọ́dọ̀ MC Olúọmọ lọ. Òkùnrin náà ni a sì pọ̀n ìdẹ́yìn dọ́dọ̀ Bọ́lá Tinubu. Ẹ gbowó ẹ kó sápò ẹ náà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ wò ó gbogbo ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà a gbìyànjú o lórí ọ̀rọ̀ EndSARS yìí. Ọlọ́run á dẹ̀ ṣàánú fún wa. Ń ta fẹ́ lọ́dọ̀ ìjọba ó sì pọ̀ kì í ṣe EndSARS nìkan gẹ́gẹ́ bí tí mo sọ. A fẹ́ kílù tòrò kílù dáa. A fẹ́ kíná wá dà kó wà stable káwọn ọ̀dọ́ wa ríṣẹ́. Ká má jìyà mọ́ kíkára tu mẹ̀kúnnù tá ń gbàdúrà fún ni àfẹ́ kán bè kó jẹ́. Àfẹ́ tàjẹ̀ sílẹ̀ rárá. Ìjọba gan pariwo, ìjọba Lagos ti ń pariwo. Sanwó-Olú gbìyànjú tó. To me, anybody without a mistake is equal to God. Nobody is God. We are all human beings. We are all human beings. And as far as I'm concerned, I have my right. I have my right láti protect ìlú mi. Bẹ́ẹ̀ni, I have my right láti protect Lagos State. Ibẹ̀ láti ń jẹ, láti ń mu. Láti ń jẹ, láti ń mu. Ẹ̀kẹ́tì Ọlọ́run á gbàdúrà wa, àní rógun Lagos State. Àní rí tàjẹ̀ sílẹ̀ lágbára Ọlọ́run. Àní èyí tó ti lọ